ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba Bíọ́dún Philip látọkùn ètò. bẹ́ẹ̀ ni ìlera lọ́rọ̀ ẹ kú lẹ́sẹ̀mí lákàrà lé ẹ kú ọ̀nà láńkérò ọ̀nà tá a bá ti ríra wa tó bá ti tọ́jọ́ méjì àbọ́jọ́ mẹ́ta á sọ pé ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ wo ó ní agbára orúkọ mi ò yí padà ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip náà ni orúkọ mi. ẹ wo ẹ sọ pé ó tọ́jọ́ méjì ó tọ́jọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni àgbò tó tàbí mẹ́yìn ọlọ́gbọ́ agbára ló ṣe kí ni agbára ló lọ mú wa. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ wa ẹ kàn mọ́ gbàgbé bí mo ṣe máa ń sọ màá ní ẹ sáà máa tẹ̀ ẹ máa share program ẹ máa share ẹ máa like ẹ máa follow gbogbo ẹ̀yin orí YouTube ẹ̀yin orí Instagram ẹ̀yin orí ti Facebook ẹ wo ẹ máa ṣe kí ni ẹ máa share àwọn ètò yẹn ẹ máa share bẹ́ẹ̀ ṣe ń share yóò dára fún ìlera lọ́rọ̀ ìlera ni ẹ ká gbọ́ délẹ̀ kí ni ìtumọ̀ ìlera kí ni ìtumọ̀ ìlera. ìgbà ìwáṣẹ̀ àti YouTube àrùn àṣà Yorùbá TV ẹ má bí ṣe ọmọọba Bíọ́dún ìlera lọ́rọ̀ ó kún iṣẹ́ ọpọlọ. bẹ́ẹ̀ ni ètò kan tí gbogbo ayé ń fẹ́ tí gbogbo ayé ṣe kí ni tí gbogbo ayé sọ pé ọmọọba ọkù sí ọpọlọ àwọn kan ṣe máa pè mí dókítà màá ní bẹ́ẹ̀ ni dókítà Kẹ́hìndé ọmọọba Bíọ́dún Philip náà ni kí la gbé wá sórí ètò lọ́jọ́ ti tòní ẹ má gbàgbé adúgbò ẹnjíníà mi bó ti já sókè ló ń já wálẹ̀ ẹ̀dítọ̀ mi dání yóò orí ẹ̀ wá bẹ́ẹ̀ kámẹ́rámà mi az Gani ẹ̀dítọ̀ nìyẹn gbogbo wa ṣe kí ni gbogbo wa wà bẹ́ẹ̀ abọ́ mi náà wà bí ìyàwó mi náà wà bí women's òun náà wà bí gbogbo wa ṣe kí ni gbogbo aláwà. Ní ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò yín ọmọọba Kẹ́hìndé Bíọ́dún Philip ìbí kákáká ẹ̀bìtì kákáká. Iṣẹ́ tó kù rẹ̀ lórí Facebook page ìbẹ̀rùbáṣẹ̀ àti YouTube Àdúrà Àṣà Yorùbá TV. Ọ̀sẹ̀ fọwọ́rọ́ ẹ máa wò ó kẹ̀sì láǹfààní láti mọ onírúurú òṣèré orí ìtàgé tàbí olórin ẹ̀rú gbajúmọ̀ èèyàn ètò. bẹ́ẹ̀ ni adúpalẹ̀ ogun ẹ̀yìn ẹ̀yẹ wa àmọ́ lóore ẹ ṣé gan ẹ̀yin mi tí ò bá ṣẹ̀yìn kí làwa jẹ́ kí la jẹ́ mọ́ kí la jẹ́ kò sí kankan táwa ṣe kí ni tí àwa jẹ́ ṣùgbọ́n adúpẹ́ àṣekí ni àmọ́ lóore o adúpẹ́ lọ́wọ́ yín ẹ wo oríṣiríṣi ìpèlágbà lórí àwọn pródọ̀tì wa yìí ṣùgbọ́n gbọ́ ìlera ló ṣe kí ni ìlera ló ṣe pàtàkì èmi gbé apá mi mo gbé ẹsẹ̀ mi mo yí sọ́tún mo yí sósì mo yí sókè mo yí wálẹ̀ ìṣe ìlera sí kí ni ìlera wà ní tí ò kára Yorùbá yá ọlọ́gbọ́n kò sí nǹkan tó fẹ́ ṣe ara mi dà ara àti ẹ̀ bá kọ́ nìkan ni pé ara mi dá ju tàní lọ mo dúpẹ́ ara mi le ju tàní lọ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn àmọ́ lórí o ṣe àdúpẹ́ wo ẹ mú gbàgbé gbogbo àwọn product wa a ní lawafin iṣẹ́ wo ni lawafin ṣe a ní sulafin iṣẹ́ wo ni sulafin ṣe a ní apasi iṣẹ́ wo ni apasi ṣe a dẹ̀ ní lawafin a ní one stone iṣẹ́ wo ni wọ́n ṣe ẹ wá gbọ́ òní àdújọ gángan ẹkùn ọkọ̀ òkè àtẹ̀kọ́lẹ̀ ọmọ gbọ̀n àṣekiri alóòn náà ẹ wá gbọ́ mi bàbá wa ẹ̀ka sáré jíṣẹ́ bàbá wa Suleiman Lawal Egbeji Ogbomoso ló gbọ́ fẹ́ ẹ̀ka sáré jíṣẹ́. gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ Egbeji Ogbomoso ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ wọ́n sọ́ka fún bẹ́ẹ̀ níta bẹ́ẹ̀ ni ó wà ẹ má sọ ojoojúmọ́ ẹ̀díjẹ́dì bẹ́ẹ̀ ni ara ríro ẹ̀ṣẹ̀ déédéé fọlọ́mọbìnrin gan ẹ̀yìn dídùn nígbàkúgbà kára wà bá ń kọ́fẹ́ o wọ́n sọ́ka fún yẹn lọ́wọ́ kára wà lè jí pépé. àwọn sọ́ni ẹ̀ka sáré sọ̀rọ̀ lórí one stone ọlọ́gbọ́n one stone yìí ṣiṣẹ́ gidi gan ó ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ṣe kí ni àwọn èèyàn kan sára sí one stone yìí ẹ wò ó lára àwọn tó kan sára sí one stone yìí ọlọ́gbọ́n one stone ó ṣiṣẹ́ gidi gan lọ́pọ̀lọpọ̀ ìwọ tára ń ro ìwọ tẹ́yìn ń dùn bàrà wá ń ru ẹni ṣé lóòótọ́ ni one stone jẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn tó wà ń lu òyìnbó àwọn ló lè jẹ́rìí sí lọ́pọ̀lọpọ̀ àwọn ni wọ́n mọ iyì rẹ̀ wọ́n ṣe kí ni wọ́n mọ iyì rẹ̀ wọ́n ní ká gbé òṣùbà
fún bàbá wa Suleiman Lawal Egbeji Ogbomoso lóògùn ọ̀fẹ́ o wọ́n ní ká gbé òṣùbà wọ́n ní ká gbé fún wọn wípé tí wọ́n tiẹ̀ mú ewé àtẹ̀gbò tí wọ́n pa papọ̀ tí wọ́n fi ṣe ògùn jáde one stone mo máa ń sọ ilé tó bá wà tí ò bá ní one stone yìí ẹ̀ tí lóògùn ọlọ́ngbọ̀n ẹ̀ tí lóògùn one stone yìí ẹ̀ wò mo fi ògùn rẹ̀ ó ní fóònù ògùn ni mo fi ògùn rẹ̀ gbára mo fi gbá orí òní one stone yìí ṣiṣẹ́ débi wípé ó ṣiṣẹ́ débi wípé èmi ò mọ irú àìsàn tó lè máa ṣe ẹ́ ìwọ kan gbé one stone yìí lura ó tún one stone yìí wá sí kí ó tún wá gba ọ̀nà àrà jáde iṣẹ́ 148 láìsàn tó ń wò lára 148 ṣùgbọ́n ní ìsìn ó ti ṣiṣẹ́ fún 3 something èmi ò mọ irú àìsàn tó lè máa ṣe ẹ́ tẹ́lẹ̀ ò ní kí ọ yóò fara bá ní ó lè mọ kí ọ gbogbo ẹ̀ tán o àwọn àìsàn kan wà ìwọ́n tó wípé kidney ẹ̀ ti bàjẹ́ wípé kìíní kan báyìí yóò kọ́ rìlífù ẹ̀ náà kì í ṣe pé yóò mú lọ pátápátá o ṣùgbọ́n wà fún yóò kọ́ rìlífù ẹ̀ náà kó tó rí òògùn sí tọ́ba wá ń lò tó ń lò wá sí kí ni wàá wà tì ìwà gbọ́ ìwọ tó rí wá ń fọ́ kò ní dáa fún orí fífọ́ orí fífọ́ orí rè ò pé orí fífọ́ orí ṣèrè ó ní èmi kọ́ mú sọ bẹ́ẹ̀ o one stone ló ń sọ bẹ́ẹ̀ ìwọ tẹ́yìn ń dùn ọlọ́run gbọ́ one stone pé kò ní dáa fẹ́yìn dídùn òun ní one stone ló sọ bẹ́ẹ̀ èmi ò mọ̀rú ẹ̀sẹ̀ tó lè máa ṣe ọ́ one stone sọ pé kò ní dáa fún ó ní ìwọ gbẹrura gbé one stone yìí gbẹlura kó àwọn bó ṣe máa rí lágọ̀ọ́ rẹ̀. ọkùnrin tó lè tàbí elépè tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó ya kilala tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wàá máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni sagamu nílẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì èrè ẹ̀ nílẹ̀ ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtà jákèjádò nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹlura kó o gbà kó kọjá bẹ́ẹ̀. Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágọ̀ọ́ ara ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ṣe ségesège Lawafin herbal mixture ní kó lò NAFDAC ìlú ló ń tẹ̀ gbà iléeṣẹ́ sulawok pharmaceutical nigeria limited ó wà number 1 ewu olóye street ìtasọ́ni sagamu ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin herbal mixture karùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀. Lawafin herbal mixture ní ẹ̀rà ó ṣe wà ní powder ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́. ẹ ká tiẹ̀ gbọ́ nǹkan tí àwọn ará lu òyìnbó a ní bàbá kan lu òyìnbó ẹ ká gbọ́ nǹkan tó sọ ṣé mo lè dá ohun ẹ̀ mọ̀mọ́ o ẹ jẹ́ n wò ṣé mo lè dá mọ̀mọ́ o ara gbọ́nù mo ti rí ẹ ká gbọ́ nǹkan tí bàbá yẹn ẹ ká gbọ́ nǹkan tó sọ lórí one stone òun ẹ ká gbọ́. one stone ni nígbà tí mo kọ́kọ́ béèrè fún tí mo ọ́dà fún mọ́tò mò ń wà ń bí báyìí mo ń wa tírọ́ọ̀kì mo dẹ̀ ń wa tasílẹ̀ kọ̀ọ̀kan nígbà tó pẹ́ mi wa tírọ́ọ̀kì mọ́ tasí nìkan mò ń wà bí tí n bá ti délé báyìí á dàbẹ̀ ni pé wọ́n lu gbogbo ara mi wó ni òun gbà mo bẹ̀rẹ̀ sí lo one stone. sọ gbọ́ o. ara mi yàtọ̀ o. wọ́n lára àwọn yàtọ̀ pé káwọn mọ́tàn wá jẹ. ilé ìtara mi fi máa jí tó jẹ́ pa gidi gan máa fi dìde lórí bẹ́ẹ̀dì kò rí bẹ́ẹ̀ mọ́. ọlọ́gbọ́
òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ni ẹlòmíà wà tó bá jí láàárọ̀ àti dìde àṣekiri yóò ní agbára ẹgbọ́n kan tí bàbá yẹn sọ wọ́n nígbà táwọn ti ọ́dà fún one stone o wípé ara wọn ṣe kí ni o ti sọ̀rọ̀ tán o mo kàn fẹ́ yẹ kẹ́ máa dé dáadáa ọ̀rọ̀ tí bàbá yẹn sọ nàìjíríà kan náà wọ́n wà lamẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà ní amẹ́ríkà lọ́wọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi ní wọ́n sẹ́ǹdì ẹ̀ ní whatsapp call ni wọ́n fi ṣe fún mi òní whatsapp message òní yẹn ti rí òní ẹ̀ka máa gbọ́ lọ. kébé ni gbogbo ara rí mo ní ìdúpẹ́ ọlọ́run wípé orí ní gbé aláwo rẹ kò ní ìfowópamọ́ ilé ìpàdé bí wá sòun ti di ara fún mi nìyẹn tí mi bá rí nínú oṣù ara mi balẹ̀ látàbẹ̀ pé mo mísì kìíní kan ni. sẹ́gbọ́. ó jẹ́ bí yẹn ṣe jẹ́ àwọn yòókù mi ì tí ì lò wọ́n dáadáa. ẹ máa gbọ́ wọn tún máa sọ̀rọ̀ kan nìsín o ṣùgbọ́n yẹ kí ìyẹn náà rẹ̀ dáadáa sórí yín pé ẹ̀yin dáhùn wá sẹ́gbọ̀n kan tí mo sọ dáadáa ẹ gbọ́ mi dáadáa wọ́n nígbà táwọn ti bẹ̀rẹ̀ sí lo one stone ẹyẹ yẹn mi wọ́n nígbà táwọn ti lo one stone Gani sọ gbọ́ mi Blessing sọ gbọ́ mi wọ́n nígbà táwọn ti lo one stone wọ́n ní ara àwọn ti ń jí pépé dáadáa wọ́n wá ní lóṣù táwọn ò bá rí one stone lò wípé kò ṣe kí ni wípé dàbí wípé nǹkan ṣe kí ni nǹkan sí àwọn ni kí wàá ní wọ́n ń dúró wò ìwọ tó wà Nàìjíríà kí ló ń dúró wò ìwọ tó wà l'Amẹ́ríkà kí ló ń tọ̀ fi lè ọ̀dà fún bí mo ṣe ń sọ̀rọ̀ ìwọ náà máa ọ̀dà fún one stone máa ọ̀dà fún one stone 09020171999 nọ́mbà tó gbọ́ máa ọ̀dà nìyẹn mọ̀ pé máa mẹ́sẹ̀gì lórí WhatsApp máa mẹ́sẹ̀gì lórí WhatsApp pé èmi náà fẹ́ one stone ọlọ́gbọ́n kì í ṣe pé àbí àdùnnú pé àbí ọmọọba ó ń dẹnu mọ́ àbí Ẹgbẹ̀jì ó ti gbówó fún bàbá Ẹgbẹ̀jì gbówó fún mi lóòótọ́ mi ò lè jiyàn rẹ̀ wọ́n gbówó fún mi wọ́n gbé mọ́tò fún mi mi ò lè jiyàn rẹ̀ ṣùgbọ́n iṣẹ́ téèyàn bá ń ṣe tó bá fi lè gbé mọ́tò fún yàn tó fún yàn lówó iṣẹ́ kékeré kọ́ ṣùgbọ́n tí ò bá dáa àwọn ò ní jáde ká máa polówó rẹ̀ láéláé ọdún ní mímí oṣù àmọ̀fọ́lọ́kọ ìwọ tó bá lọ́ọ̀ rí mi ọ̀rí èèyàn ìwọ tó bá lọ́ọ̀ mọ̀ mi ọ̀tí ìmọ̀ kankan adúgbò náà wà Suleiman làwọn Egbeji Ogbomoso lóògùn ọ̀fẹ́ o ọlọ́gbọ́ wọ́n sọ yìí ṣiṣẹ́ gidi gan ni àbí ojú tẹ̀ wá ń dùn ọ́ ojú ẹ̀ wá ṣe bàlàbàlà etí ẹ̀ wá ń wòye orí wá ń fọ ẹ̀sùn ẹ̀ ká tí máa gbọ́ kò sí bàbá yẹn sọ̀rọ̀ ẹ ká máa gbọ́ kò sí bàbá yẹn sọ̀rọ̀ ẹ ká gbọ́ lọ ẹ máa gbọ́ ẹ ní dáadáa o. ọgbọ́n tẹ kìíní oníkẹ̀díkẹ̀dí ẹ̀ làwàfín. ẹ dákẹ́ bàbá ẹ dákẹ́ mo fẹ́ kí bàbá yẹn dákẹ́ wọ́n sọ̀rọ̀ lórí làwàfín ẹ kú oko òkè làwàfín mo fẹ́ kẹ́ tẹ́tí dáadáa kẹ́gbọ́n kẹ́tí bàbá yẹn sọ pa làwàfín gbogbo product wa ni bàbá yẹn rà pátápátá kò sí product ẹ pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní àwọn tó kú o àwọn ò tí ì lò dáadáa àwọn ò tí ì rí iṣẹ́ rẹ̀ dáadáa ṣùgbọ́n ó wà fẹ́ dárúkọ làwàfín ẹ ká gbọ́ làwàfín ẹ ká gbọ́. àrà nìyẹn tiẹ̀. mo ń bọ̀ ẹ kì í sẹ́yìn. mi ì tí ì lò wọ́n dáadáa ẹ̀sẹ̀pọ̀ tẹ kíní oníkẹ̀díkẹ̀dí ẹ̀ làwàfín àná àrà nìyẹn tiẹ̀. sísan ọmọ bí ọyẹ́ gbogbo ìbàdí ríro ẹ̀yìn dídùn gbogbo ẹ̀ ó kéyà gbogbo ẹ̀ pátá ni èjìká tún máa ròyìn gbà mí ìgbà tó bá wà pọ̀ títí ìgbà mí mò ń gba 5 hours mò ń gba 7 hours lójú títì mò ń wakọ̀. ọmọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó bá mi lára mu ó dẹ̀ ń ṣiṣẹ́ àrà nínú àgọ́ ara náà. ẹ ṣe gan o ẹ bá mi kí bàbá o gbogbo iṣẹ́ o Ọlọ́run a máa ṣagbára rẹ̀ fún ọgbọ́n akún ọgbọ́n ìmọ̀ akún ìmọ̀ Ọlọ́run á dẹ̀ fún wọn lẹ́mìí gígùn. ẹ wo adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà tẹ́ ẹ wà l'Amẹ́ríkà tẹ́ ẹ yẹn ògùn wa láàyò làwàfín
one stone wọ́n lò wọ́n fọwọ́ rẹ̀ sọ̀yà dáadáa wípé ó ṣiṣẹ́ gidigidi gan wọ́n mọ̀ ọ́ lára làwọn afẹ́ ló pa mí lẹ́rìn wọ́n lo iṣẹ́ bí àrá ni ọlọ́gbọ́n tó dẹ̀ ni ṣùgbọ́n mi ò tí ì fẹ́ wá sórí làwọn afẹ́ ṣùgbọ́n one stone yìí one stone òkú ẹyọ kan tó pa igba àrùn ṣẹ̀pẹ́ wọ́n á ní òkú kan tó pa igba ẹyẹ rárá o òkú kan tó pa igba àrùn ó ní one stone yìí gbọ́ mi ìwọ tó wà Nàìjíríà ìwọ tó wà l'Amẹ́ríkà ìwọ tó wà káàkiri ó ní one stone ìwọ kan ọ̀dà fún àní báàgì lóríṣiríṣi ìwọ tó wà Nàìjíríà ó lè ọ̀dà fún báàgì àti ẹ̀wọ̀n ṣe promo kí ló yẹ kí n ká ẹni pé à ń ṣe promo láti ìsìn wọ December di January ẹ̀ka sí báyìí láti ìsìn tọ́dún ìfimọ́ àparí òun là ń ṣe promo lọ́wọ́ èmi tí wàá fún yín di January ending ó parí èmi náà múra ìgbéyàwó lọ́wọ́ bí mo ṣe múra ìgbéyàwó èmi náà wá ṣe bónọ́ọ̀sì yẹn tí ìyàwó bá ti parí èmi náà fi láti January ending àti parí promo èmi náà fi ṣe àkágbá ìka báwo ni Yorùbá ṣe máa ń sọ ná àṣekágbá wípé mo parí ìyàwó tẹ́ bá ti lè parí ìyàwó promo parí nìyẹn àwọn ìsọpá àwọn fẹ́ fún mi ní nǹkan ọlẹ́ fún mi ní nǹkan ìyàwó tó bá fún mi màá gbà àwọn kan ti fún mi ṣé bẹ́ẹ̀ ló fún mi bàtà pé ọmọ bàtà tó máa wọ̀ màá fún ẹ àdúpẹ́ lọ́wọ́ yìí o máa bẹ́ẹ̀ sùn tí mo bá wọ̀ lọ́jọ́ yẹn àwọn kan ló gbé èèyàn kan gbé kan ìkan náà gbé kan aṣọ agbádá tí mo fẹ́ wọ̀ àwọn kan náà gbé wọn ò tiẹ̀ jẹ́ màálù méjì ní bàbá wa Suleiman Lawal Egbeji òun ló fún wa lórí ti wedding wa adúpẹ́ lọ́wọ́ yìí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ kàn sí wa adúpẹ́ àmọ́ lóore o ṣùgbọ́n ẹ̀yin tó kú lè dáa fún mi lówó màá gbà o àwọn kan ló gba ọ̀lù fún wa àwọn kan ló fún wa ní ṣé 50 kọ́ ni 50 carton drinks àwọn kan ló fún wa mọ́ọ̀tì àwọn kan fún wa wáìnì àwọn kan tẹ̀lé àwọn fẹ́ gbọ́tí fún wa mo láwọn àmọ̀tí ó ní kí ló wá sọ náà ni pé ó ní Ọlọ́run gbọ́ ìwọ kan máa ṣe kí ni ìwọ kan ọ̀dà fún wá kí ni ọ̀dà fún one stone ṣe kí ni ó ṣiṣẹ́ dáadáa ẹgbẹ́ ọ̀kan tí bàbá yẹn tí ó sọ ẹ wo mo ń bọ̀ mi ò tí ì lè yẹ ká dátọ́ mi. ọkùnrin tó lè tàbí elépè tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó yakilala tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà á máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical Nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì èrè ẹ̀ nílé ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó yẹ mọ́dọ̀ àwọn alágbàtà jákèjádò Nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹlura kó o gbà kó kọjá bẹ́ẹ̀. Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágọ̀ọ́ ara ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège Lawafin herbal mixture ní kó lò NAFDAC ìlú ló ń tẹ̀ gbà iléeṣẹ́ sulawok pharmaceutical Nigeria limited ó wà number 1 ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin herbal mixture karùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀. Lawafin herbal mixture ní ẹ rà bó ṣe wà ní powder ìyẹ̀fun
bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́. Mo ti padà dé. Mo ti padà dé. Mo ti padà dé. Bàbá wa Suleiman Egbeji wọ́n ní ká máa kí yín wọ́n lè ṣe gan o. Yes. Bẹ́ẹ̀ni fọlọ́mọbìnrin. Yes. Ẹ wo adúpẹ́ lọ́bọ̀ Suleiman Lawal Egbeji ti ìlú Ògbómọ̀ṣọ́ àmọ́ lóore o àmọ́ lóore dáadáa gbogbo ọmọ Nàìjíríà ní ká ṣe kí ni wọ́n ní ká kí yín ẹ má gbàgbé a ní one stone òkò kan tó ń pa igbe ẹyẹ a ní dáadáa ẹ tún má gbàgbé a ní lawafin tẹ́ ń wò yìí powder ni ó dàbí lipton ó dàbí tea ẹ mẹ́ka polówó àwọn míì ó dàbí ẹtí olókùn ń lọ ṣe rí wàá dàsẹ́kọ wàá wá lò ó gbogbo ìdààmú tó wà lára ẹ wàá bá ṣe kí ni àwa bá ìgbọ̀nsẹ̀ àwa bá jáde adúpẹ́ lọ́wọ́ bá Suleiman Lawal Egbeji Ogbomoso bẹ́ẹ̀ náà la ní apasi iṣẹ́ wo ni apasi ṣe lára ìwọ́n tó ní tí wọ́n ní ọkẹ́ ó dọ̀tí ìwọ́n tó ní kidney problem ó ní stone kidney ó ní sand kidney ó ní owó orúkọ tó ń bọ̀ máa pè é ọba àní esophageal problem ẹni àìsàn tó jẹ mọ́ ọ títí ọkàn àìsàn ọkàn wọ́n bá ní ọkàn ti ní o ọkàn lu gbogbo àbáyé ẹja ó ti pì ó ti pì ó ní nǹkan ní fún nǹkan nídìí nìyí àbí wọ́n tó rí pé apá ẹ̀ kan ó ń kú ẹsẹ̀ kan kú rírì apasítọ̀ ọmọ nídìí ẹ ìwọ tó alárúgbó lé kì í ṣègbà tí arúgbó ẹ̀ kò sígbà tí wọ́n tó kú níwà tó lọ́ máa ra màálù ohun tó lè ṣe fún wọn nílá gbogbo àwọn pírọ́dọ̀tì fún àwọn arúgbó ẹ káwọn arúgbó ẹ máa ṣe kíni kán máa lò ó kára wọn dẹ̀ máa ṣe kíni kára wọn máa yá kára wọn máa jí pé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 p
wọ́n fẹ́ o. ẹ wo ó ní agbára ìlera lọ́rọ̀ ní lóòótọ́ bàbá Suleiman Egbeji Ogbomoso wọ́n ní ká kí mo sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Egbeji Ogbomoso ló ní kí gbogbo yín o. Mo sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n sọ́ka fún bẹ́ẹ̀ níta ká má ṣòjòjò mọ́. jẹ̀díjẹ̀dí ara ríro àyè lè ṣe déédéé ọlọ́mọkùnrin. ẹ wo àlẹ́sẹ̀ dédé fọmọlámọkùnrin àti fọmọlámọbìnrin wọ́n sọ oníkàṣe kínní oníkẹ́gbẹ́lura dáadáa wọ́n dẹ̀ máa ṣe kínní bàbá Suleiman Egbeji Ogbomoso wọ́n ní ká kí yín dáadáa wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ń pe àwọn wọ́n ní ẹ má gbàgbé kò sígbà tẹ́ wá sí Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ̀rí bàbá Suleiman Egbeji Ogbomoso wọ́n dẹ̀ ní ká kí yín ká ṣe yín pẹ̀lẹ́ ti dáadáa pé gbogbo àwọn ọ̀rọ̀ táwọn ń sọ ẹ máa wò ó ẹ lọ sórí YouTube wa Adùn Àṣà Yorùbá TV àbí Ìgbà Wáṣẹ̀ lórí YouTube ẹ lọ sórí Facebook page wa Adùn Àṣà Yorùbá TV Ìgbà Ìwáṣẹ̀ a ní Ìgbà Wáṣẹ̀ phase 1 a ní phase 2 a ní Ìgbà Wáṣẹ̀ a ní Ìgbà Wáṣẹ̀ TV ẹ lọ sórí rẹ̀ ìwọ kan lọ sórí Ìgbà Wáṣẹ̀ TV táìpù ìwọ bá ti wà lórí Ìgbà Wáṣẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n táìpù Ìgbà Wáṣẹ̀ TV àwa náà la ṣe kí ni àwa náà la ní ìwọ tó fẹ́ gbọ́dọ̀ bá wa dáadáa lọ sórí Egbeji Ogbomoso Egbeji Ogbomoso TV ẹ lọ sí ọ̀dọ̀ wọn bí ògo ṣe jẹ́ títọ́ lọ́wọ́ bàbá wa náà ni ẹ fọ́lọ̀ gbogbo péjì yìí ẹ lọ sórí YouTube yìí dáadáa yóò dára fún yín ẹ wo àwọn èèyàn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ lọ gbọ́ àwọn product wa 090-2017-1999 090-2017-1999 àwọn product wa nìyẹn ọmọ ọba òun náà ló ṣe nǹkan ńlá adúpẹ́ náà bá wa Suleiman Lawal Egbeji Ogbomoso tí wọ́n fi àǹfààní tí wọ́n fi kalẹ̀ a tún pàdé nígbà míì ọjọ́ rẹ orúkọ mi ò yí padà ọmọ ọba Abíọ́dún Kẹ́hìndé fi ṣùgbọ́n má gbàgbé ìwọ máa share program yìí máa like bó ṣe ń ṣe bó máa ṣe ń ṣe
ifá orí mi o ẹ má jẹ lọ́jọ́ ti tẹ̀lé ẹ wo bye bye for now ṣùgbọ́n má gbàgbé follow me like page máa share program yìí about Suleiman Egbeji Ogbomoso ló gọ́fẹ́ bye bye for now. ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba Bíọ́dún Philip látọkùn ètò.